ó ṣeé ṣe kí àlàáfíà tí ọ̀pọ̀ àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn olólùfẹ́ àlàáfíà káàkiri ilẹ̀ Yorùbá tó ń gbàdúrà fún láàrin Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè Òrúmọgẹ̀ kẹta àti ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Imam Yunus Toliat Ayélára Olúṣínà. ó ṣeé ṣe kí àlàáfíà táwọn èèyàn ń bẹ̀bẹ̀ tó ń gbàdúrà fún kó má tètè padà sáàrin wọn o lórí ọ̀rọ̀ tí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ tí kábíyèsí sọ lọ́sẹ̀ tó kọjá yìí, tí ọ̀rọ̀ ọ̀hún tó sì dìde awuyewuye ńlá. ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn èèyàn pàtàkì ní ilẹ̀ Yorùbá pàápàá àwọn adarí ẹ̀sìn Islam wọ́n ti pe ìmáàmù Yunus Toliat Olúṣínà Ayélára lórí fóònù, wọ́n sì ti bá a sọ̀rọ̀ pé kò gbọ́dọ̀ sọ ohunkóhun sí ohun tí kábíyèsí sọ o, àti pé kò gbọ́dọ̀ fèsì bí kò ṣe kó ní sùúrù. ǹjẹ́ kí ni kábíyèsí sọ? kí ni wọ́n sì ń bẹ ìmáàmù sí pé kò gbọ́dọ̀ fèsì, kò gbọ́dọ̀ fún kábíyèsí lésì sí? ó mà níbi kábíyèsí bó ṣe sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá yìí wípé gbogbo ohun tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń ṣe ó ní wọ́nranwọ̀nran ni ìmáàmù ń ṣe. kábíyèsí jẹ́ kó dì í mọ̀ wípé Ọlọ́run ni ló bá òun sọ̀rọ̀ wípé kóun fi ìmáàmù sílẹ̀ kóun máa wò ó níran, nítorí pé àwọn kan ló fẹ́ lù láti dá ogun ẹ̀sìn sílẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. kábíyèsí ní bíbẹ̀ kọ́, ìkòkò ní gbomi kó gbẹ̀yìn, nítorí pé òun ni Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́, òun ni pòun ga jù ní ìlú Ògbómọ̀ṣọ́, òun sì mọ nǹkan tó yẹ kóun ṣe. ṣùgbọ́n kábíyèsí ní nítorí pé Ọlọ́run ti bá òun sọ̀rọ̀ tó fi ìṣípayá òun pé wọ́n fẹ́ lo ìmáàmù Yunus Toliat Olúṣínà Ayélára láti dá wàhálà ẹ̀sìn àti ogun ẹ̀sìn sílẹ̀ l'Ógbómọ̀ṣọ́. inú jẹ́ kóun dákẹ́ kóun máa wò níran, nítorí pé òun mọ nǹkan tí òun lè ṣe. ọ̀rọ̀ tí kábíyèsí sọ yìí ló mà di ariwo ńlá táwọn ọmọ Yorùbá tó ń fà láàrin ara wọn, bí àwọn kan bó ṣe ń ṣàtìlẹ́yìn fún kábíyèsí wípé òdodo ọ̀rọ̀ ni kábíyèsí sọ, àti pé ọba ba lórí ohun gbogbo. ọba ló ní ìmáàmù ìlú, ọba ló ní mọ́ṣáláṣí àpapọ̀ ìlú, ọba ló sì ń ṣàkóso ìlú. ìlànà kan sọ pé ibi gẹrẹjẹ là bá gbà, kò yẹ kí kábíyèsí tó sọ ọ̀rọ̀ báyìí mọ́ nígbà tí ariwo ti ń lọlẹ̀ láàrin àwọn méjèèjì. ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ ìmáàmù Yunus Toliat Olúṣínà Ayélára pé àwọn èèyàn pàtàkì kan nínú èyí tí àwọn adarí ẹ̀sìn Islam lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá wà nínú ẹ̀, wọ́n ti pe ìmáàmù látìgbà tí ọ̀rọ̀ tí kábíyèsí sọ ti déta, tí wọ́n sì gbà á nímọ̀ràn pé kò gbọ́dọ̀ fún kábíyèsí lésì o, kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí tí kábíyèsí ṣe. tí kábíyèsí sọ kó máa wòran kó sì dákẹ́ ni. ẹ sì rántí pé láti bí ọdún kan sẹ́yìn báyìí ní ìjà ló ti ń wà láàrin Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù Yunus Toliat Olúṣínà Ayélára, débi pé ìmáàmù ó gbé kábíyèsí àti àwọn ìjòyè Ṣọ̀ún lọ ilé ẹjọ́ wípé kí wọ́n dẹ́kun wọn láti má ṣe yọ òun nípò, tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó jẹ́ kí àjọṣepọ̀ àwọn méjèèjì kó dàrú, níbi tí Ṣọ̀ún tó ti lọ yan ìmáàmù tí ó máa ṣàkóso inú ààfin Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù tí yóò máa ṣojú ẹ̀ níbi gbogbo tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam, tó tún jẹ́ ẹ̀gbọ́n fún ìmáàmù Yunus Toliat Olúṣínà Ayélára, ìyún Imam Habib Ayélára.